Bàbá mímọ́ olóore ọ̀fẹ́ jùlọ, adarí gbogbo ògo ọlá ìyìn padà sọ́dọ̀ rẹ fún ọrọ̀ ọ̀fẹ́ ńlá tí ẹ fi fún wa. Pàápàá láti lè rí ọjọ́ ìsinmi òní tí í ṣe ọjọ́ ìsinmi ọ̀pẹ, ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ mímọ́ jùlọ, ta tó pè ní ọ̀sẹ̀ ìjìyà Jésù. A dúpẹ́ fún ọrọ̀ ọ̀fẹ́ tí ẹ fún wa, tá wà láyé tá wà láàyè wa, Olúwa gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run nínú àánú rẹ̀ à ń lọ sínú ọ̀rọ̀ rẹ. Bàbá, ní àtìkọ́ṣe ni ọ̀rọ̀ náà ti wá, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ní orúkọ ńlá Jésù, ẹ wá tún mọ̀rọ̀ sínú ayé wa. Ẹnì kọ̀ọ̀kan wa bá ti máa gbọ́ ọ̀rọ̀ yìí, ayé wa jọ̀ọ́ gba ìṣẹ́gun, ayé wa jọ̀ọ́ gba ìtúsílẹ̀, ẹ̀mí mọ́ rẹ jọ̀ọ́ gbé wa ró, nípa ohun gbólówa ní ìjọba rẹ omi ò mọ̀ rí má jọ̀ọ́ fọ̀ sí wa o. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Àwọn ọmọ Ọlọ́run, ní orúkọ Olúwa ni mo ká pé a kó àkókò yìí, pàápọ̀ ní tí ṣe ọjọ́ ìsinmi ọ̀pẹ, ọjọ́ ìsinmi tó ṣáájú àjíǹde Kristi. Ó gbàdúrà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé agbára àjíǹde yóò wọnú ayé wa lọ. Kókó ta fẹ́ fi ru ìgbàgbọ́ wa sókè ní àkókò yìí tí a pè ní ọjọ́ ìsinmi ọ̀pẹ, ó mọ̀ pé ní kíyèsí ọba rẹ̀ ń bọ̀ wá. Kíyèsí ọba rẹ̀ ń bọ̀ wá. Mo mú ẹsẹ̀ wúrà yìí láti inú ìhìnrere Mátíù orí ìkọkànléníogún ẹsẹ̀ ìkarùn-ún, èyí tó kà báyìí pé ẹ sọ fún ọmọbìnrin Síónì pé kíyèsí ọba rẹ̀ ń bọ̀ wá sọ́dọ̀ rẹ, onírẹ̀lẹ̀, ó jókòó lórí kẹ́tẹ́kẹ́tẹ́ àti lórí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú pé òní jẹ́ ọjọ́ ìsinmi ọ̀pẹ, ọjọ́ tí Jésù Kristi tó gun ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerúsálẹ́mù. Ó jẹ́ ọjọ́ ìsinmi kẹfà ní Lẹ́ǹtì. Síwájú sí i, ó jẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ mímọ́ jùlọ, èyí tó ṣáájú àjíǹde Jésù Kristi Olúwa wa. Ọ̀sẹ̀ tí Jésù lò tó ṣáájú ikú rẹ̀ lórí igi àgbélébùú. Ní àyájọ́ òní, ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí a ti ẹnu wòlíì Sekáráyà tí a sọ ní orí 9 ẹsẹ̀ 9, ètò kà báyìí pé yọ̀ gidigidi ìwọ ọmọbìnrin Síónì, hó ìwọ ọmọbìnrin Jerúsálẹ́mù, kíyèsí ọba rẹ ń bọ̀ wá sọ́dọ̀ rẹ, òdodo ni òun, ó sì ní ìgbàlà, ó ní ìrẹ̀lẹ̀, ó sì gun kẹ́tẹ́kẹ́tẹ́, àní ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Lọ́jọ́ òní ló wá sí ìmúṣẹ. Tí a bá wo ọ̀rọ̀ Ọlọ́run dáadáa, pàápàá àwọn ajíhìnrere mẹ́rẹ̀ẹ̀rin ni ó kọ àkọsílẹ̀ yìí. A lè rí nínú Mátíù orí ìkọkànléníogún ẹsẹ̀ 1 sí 13 bí Jésù Kristi Olúwa wa bó ti gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerúsálẹ́mù, àti nínú Máàkù orí 11 ẹsẹ̀ 1 sí 10 a sọ nípa rẹ̀, pàápàá ẹsẹ̀ 7 ó ní Jésù Kristi gun ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Bákan náà ní Lúùkù orí 19 ẹsẹ̀ 29 sí 40 ó sọ nípa bí Jésù Kristi Olúwa wa bí ó ti rìnrìn aṣẹ́gun tó gun ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerúsálẹ́mù. Bákan náà ìhìnrere Jòhánù orí 12 láti ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 16 ó sọ nípa rẹ̀ bí Jésù Kristi bó ti gun ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Kò sí àní-àní, nítorí àwọn ajíhìnrere mẹ́rẹ̀ẹ̀rin ló sọ pé nígbà tí wọ́n súnmọ́ etí Jerúsálẹ́mù, tí wọ́n dé Bẹ́tífágè ní òkè Ólífì, ni Jésù rán 2 nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ láti lọ sí ìletò tí ó kọjú sí wọn. Àti pé nígbà tí wọ́n bá dé ìletò yìí, ó ní wọ́n á rí kẹ́tẹ́kẹ́tẹ́ àti ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ etí aṣọ. Mátíù orí 21 ẹsẹ̀ 2. Jésù
gẹ́gẹ́ bí ọba aláṣẹ. Ó fi ohùn sílẹ̀ wípé bí ẹnikẹ́ni bá béèrè wípé èé ṣe tí ẹ̀yin fi ń tú wọn, ó ní ẹ sọ fún wọn wípé Olúwa ní fi wọ́n ṣe, àti pé lọ́gán ni yóò rán wọn wá láti yọ̀ǹda kẹ́tẹ́kẹ́tẹ́ àti ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ yìí wá sọ́dọ̀ Jésù Kristi. Àwọn ọmọ Ọlọ́run, òwe àwọn àgbà sọ wípé iṣẹ́ tí a fi rán ikọ̀ kì í pa ikọ̀. Ní kété tí àwọn ọmọ ẹ̀yìn Jésù ṣe gẹ́gẹ́ bí a ti sọ fún wọn, tí wọ́n lọ sí ìletò tó kọjú sí wọn. Nínú ìrètí Mátíù orí 21 ẹsẹ̀ 7, ó sọ wípé wọ́n sì fa kẹ́tẹ́kẹ́tẹ́ náà àti ọmọ rẹ̀, wọ́n sì tẹ aṣọ wọn sí ẹ̀yìn ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà, wọ́n sì gbé Jésù ka orí rẹ̀. Ìrètí Lúùkù orí 19 ẹsẹ̀ 5. Àwọn ènìyàn olùgbé Jerúsálẹ́mù wọ́n bẹ̀rẹ̀ sí yọ̀ wípé olùbùkún ni ọba tí ń bọ̀ wá ní orúkọ Olúwa, àlàáfíà ní ọ̀run àti ògo lókè ọ̀run. Ìrètí Lúùkù orí 19 ẹsẹ̀ 37 sí 38. Jòhánù ní tirẹ̀, ó kọ wípé wọ́n mú ìmọ̀ ọ̀pẹ, wọ́n sì jáde lọ pàdé rẹ̀, wọ́n sì ń kígbe pé Hòsánà, olùbùkún ni ọba Ísírẹ́lì, ẹni tí ń bọ̀ wá ní orúkọ Olúwa. Àwọn ọmọ Ọlọ́run, pẹ̀lúpẹ̀lú gbogbo àwọn ìjọ tí wọ́n yọ̀ lẹ́yìn Jésù yìí, tí wọ́n ń fi ògo fún Ọlọ́run wípé ọba àwọn ọba ti dé. A rí àwọn Fàrísì kan ní àwùjọ kan náà tí wọ́n sọ pé olùkọ́ni bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí pé kí wọ́n yóò pè ọ́ ní ọba, kọ́ má pariwo lẹ́yìn rẹ̀ wípé olùbùkún lẹ́ni tí ń bọ̀ wá. Jésù dá wọn lóhùn wípé bí àwọn wọ̀nyí bá pa ẹnu wọn mọ́, àwọn òkúta yóò kígbe sókè. Hallelujah o. Ó ní kíyèsí ọba rẹ̀ ń bọ̀ wá. Kò sí àní-àní wípé ọba alágbára ni Jésù Kristi, Ọlọ́run àwọn ọlọ́run, kábíyèsí òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀, ọba tó ní gbogbo ipá àti agbára, ọba tó ṣe ohun tẹ́nìkan ò lè ṣe, òun ni Jésù Kristi, ọba tó ní agbára láyé àti lọ́run. Onísáàmù tilẹ̀ sọ fún wa ní sáàmù orí 24 ẹsẹ̀ 1, ó ní tolúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti gbogbo àwọn tí ó tẹ̀dó nínú rẹ̀. Nítorí náà Ọlọ́run ó sì ti gbé Jésù yìí ga gidigidi, nítorí pé ó jẹ́ ọba àwọn ọba. Ó sì fi orúkọ kan tó ju gbogbo orúkọ fún un, pé ní orúkọ Jésù Kristi ní kí gbogbo eékún kí ó máa kúnlẹ̀, àtàwọn tó ń bẹ ní ọ̀run àti àwọn ẹni tí ń bẹ nísàlẹ̀ ilẹ̀, àti pé kí gbogbo ahọ́n kí ó máa jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa, fún ògo Ọlọ́run Baba. Fílípì orí 2 ẹsẹ̀ 9 sí 11. Kíyèsí ọba rẹ̀ ń bọ̀ wá. Jésù ni ọba tí a rán láti gba ẹlẹ́ṣẹ̀ là. Òun lọba tí a rán láti gba aráyé là. Ìrètí Mátíù orí 1 ẹsẹ̀ 21. Má ṣe gbàgbé, nígbà tí a lè fi oríṣiríṣi ẹ̀sùn kan Jésù tí a kàn mọ́ igi àgbélébó, ohun tí Pílátù tó kọ sórí ìgbèrí Jésù ni èyí ni Jésù, ọba àwọn Júù. Hallelujah o. Ìrètí Mátíù orí 27 ẹsẹ̀ 37. Jésù jẹ́ ọba gbogbo ayé, kì í ṣe ọba Júù nìkan, nítorí òun ló ti wà látètè kọ́ṣe pẹ̀lú Ọlọ́run. Jòhánù orí 1 ẹsẹ̀ 1. Jésù Kristi, òun ni ọba tó ń padà ń bọ̀ láti wá ṣe ìdájọ́ ayé àti ọ̀run.
tó náà àwọn Ọlọ́run ní àkókò ìsinmi ọjọ́ ìsinmi ọpẹ́ yìí àwọn ẹ̀kọ́ wọ̀nyí mo fẹ́ kí a mú wọn tá lè kọ́ ní àkókò ọjọ́ ìsinmi ọpẹ́ ti ọdún yìí. Ìkíní, a gbọ́dọ̀ gbà pé ọba ni Jésù, ọba ni Jésù, ẹlẹ́dàá ayé àti ọ̀run, ẹni tó ń pàṣẹ tó sì ń rí bẹ́ẹ̀. Ìkejì, a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ láti rí ara wa sílẹ̀ torí Jésù Kristi ó rí ara rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ọba, ó sì gun ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Eléyìí fi hàn pé àmì ìrẹ̀lẹ̀. Jákọ́bù orí 4 ẹsẹ̀ 10 sọ fún wa pé ẹ rí ara yín sílẹ̀ níwájú Olúwa, òun ó sì gbé yín ga. Ohun ìkẹta tí wọ́n ká dì mú ni pé ẹni tó ní kẹ́tẹ́kẹ́tẹ́ àti ọmọ rẹ̀ ó yọ̀ǹda rẹ̀ fún ọba àwọn ọba o. Nítorí náà yọ̀ǹda ayé rẹ, yọ̀ǹda ohun ìní rẹ, yọ̀ǹda ohunkóhun tá a fi sí ìkáwọ́ rẹ, yọ̀ǹda rẹ̀ fún Jésù. Ìwé Òwe orí 3 ẹsẹ̀ 9. Ohun kẹ́rin ni pé bí a bá kọ̀ láti polongo Jésù gẹ́gẹ́ bí àwọn Farisí wọ́n sọ fún Jésù pé wò ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé kán má pariwo, kán má ké hòsánà tẹ̀lọ lẹ́yìn. Kí a bá kọ̀ láti polongo Jésù àfàìmọ̀ kí àwọn òkúta kán má rọ́pò wa. Ẹ̀kọ́ karùn-ún ni pé rántí pé ajá ìmọ̀ ọ̀pẹ sí ojú ọ̀nà Olúwa, ètò túmọ̀ sí ìṣẹ́gun. Jésù ọba àwọn ọba ó ti gba agbára lórí ìsà òkú, lórí ìṣẹ́gun, lórí ikú. Jésù ti ṣẹ́gun fún wa, nítorí náà àwa ju aṣẹ́gun lọ torí Jésù tó ń gbé inú wa ó ju ẹni tó ń gbé inú ayé lọ. Ohun ìkẹfà ni pé máa rántí ní gbogbo ìgbà wípé ọba rẹ̀ ń bọ̀ wá. Jésù yìí ó ń padà bọ̀, ó ti lọ, ó ń padà bọ̀ láti wá kó àwọn àyànfẹ́ rẹ̀, láti wá kó wọn lọ sí ọ̀dọ̀ bàbá. Mo gbà ládùúrà wípé àti èmi àti ẹ̀yin náà tí ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ tó ń jáde ní àkókò yìí, oore ọ̀fẹ́ láti bá Jésù jọba ní ìkẹyìn kó lo àkọfẹ́ fún wa. Ó ní kíyèsí ọba rẹ̀ ń bọ̀ wá, kíyèsí ọba rẹ̀ ń bọ̀ wá. Àdúrà mi ni pé bá ṣe ọdún ọjọ́ ìsinmi ọ̀pẹ yìí, nínú àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ láti ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ ní àkókò yìí kó lo àkọfẹ́ fún wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ jẹ́ kí a tẹríba kí a gbàdúrà. Ọba ni Jésù, ọba àwọn ọba, alágbára, Olúwa àwọn olúwa, adarí gbogbo ògo padà sọ́dọ̀ rẹ. A ní gbọ́ ọpẹ́ wa, gba àyìn wa. A gbàdúrà ọ̀rọ̀ tó ti rán sí wa láti mọ̀ pé ọba ni Jésù Olúwa. Oore ọ̀fẹ́ láti fi ayé wa fún ọba àwọn ọba, láti jọ̀wọ́ ohun gbogbo tí a ní sí Ọlọ́run àwọn ọlọ́run, láti fi ìgbésí ayé wa wu Jésù Kristi. Bàbá jọ̀ọ́ wá fi fún wa o. Ẹnì kọ̀ọ̀kan wa bí a ṣe ń ṣe àyájọ́ ọjọ́ ìsinmi ọ̀pẹ lónìí, ìṣẹ́gun kó jẹ́ tiwa nínú ilé wa, kó jẹ́ tiwa níbi iṣẹ́ wa. Ẹnì kọ̀ọ̀kan wa, ohunkóhun tó lè dàbí ìdààmú nínú ayé wa, kí Jésù kó ṣẹ́gun fún wa nípa iná rẹ̀, ká sì gba ìmúláradá. Mo gbà ládùúrà oore ọ̀fẹ́ láti máa forí balẹ̀ fún Jésù ọba àwọn ọba ní gbogbo ìgbà kó lo àkóbè fún wa. Àti ní ìkẹyìn nílé ológo, ohun mi ò mọ̀ rí kúrò níwájú mo níṣẹ́ ẹ̀ṣẹ̀ kò ní jẹ́ ìpín wa. A ó bá Jésù jọba. Mo fi ìgbàgbọ́ gbàdúrà yìí fún ẹnì kọ̀ọ̀kan wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa, àmín. Rántí ní gbogbo ìgbà wípé kíyèsí ọba rẹ̀ ń bọ̀ wá. Jésù ni ọba lórí ayé àti lọ́run. Hallelujah.